àkókò ẹni lágbára ẹni. Ǹjẹ́ o tilẹ̀ mọ̀ wípé àkókò lè sọ nípa bó ti jẹ́ nílé ayé? Mebí àtìgbà tá a ti dáyé làkókò ti bẹ̀rẹ̀ iṣẹ́. Ó ń ka ìgbà àti àkókò tá a ti lò nílé ayé. Ọ̀rẹ́ mi, gbogbo ló lè fi ṣeré ṣùgbọ́n bí tàkókò kọ́ àná ti lọ kò sì lè padà wáyé mọ́. N ló fi nílò láti mú òní rẹ lọ́kùnkúndùn. Ìfàkókò ṣòfò a máa mú ìrìn àjò ọ̀la pẹ́. Bóní ṣe ṣàgbà àná ńlọ́la ṣàgbà òní. Wà àwọn tó fàkókò ṣeré lánàá bí wọ́n ṣe ń fi wú orí ṣẹrú. Lóòótọ́ lọ́la kì í tán láyé ṣùgbọ́n ìbá dára kó o mú ìrìn àjò ọ̀la rẹ pọ̀n lónìí. Torí ìyà ń bẹ fọ́mọ tí ò gbọ́n, ẹkún ń bẹ fọ́mọ tí ń sá kiri. Bó tilẹ̀ jẹ́ páwọn bàbá wa máa sọ pẹ́dà tí ò ní tàn kó tó tàn, irú wọn kì í pẹ́ tán. Ṣùgbọ́n má rò pé ò lè ga. Gbàgbé àná rẹ, mú ìrìn àjò ọ̀la rẹ pọ̀n lónìí kọ́la ó tó dé. Ayọ̀ bá mi yín, ọmọ bàbá tí ń jáde báyọ̀ ló sọ wípé àkókò yìí, ìgbà yìí, á san wá sówó, á san wá sọ́mọ, àtàìkú baálẹ̀ ọ̀rọ̀.